Churchillkay ìyẹn ló jẹ́ nǹkan rí pé èmi ò mọ̀ kójú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà èwe ni bá má ti múra sílẹ̀ bá wá ìbọn àdá àti ọkọ̀ bá rẹ̀tù àtọ́ta bá rábọn ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí níjà tí n bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà bàbá ò dákun dàbọ̀ fọ̀tàhàn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o má jẹ́ kó tayọ̀ mi o. Churchillkay ṣùgbọ́n ṣá ogun ayé àṣé kì í ṣe tìbọn ogun ayé kì í ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá ogun ayé tó bá ń bá níjà tá ò lè yìnbọn sí Martins ogun ayé tó bá ń bá níjà tá ò lè fojú rí àwọn tí ń ṣe ni tí ń pa ni tá ò lè rò rárá àwọn tí ń ṣe ni tí ń pa ni tá ò jọ máa jẹ tá ò jọ máa mu bàbá ò dákun dàbọ̀ fọ̀tàhàn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o má jẹ́ kó tayọ̀. Ohun ojú rí pẹ̀lú MC Churchillkay níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé.